à ń ṣe process yẹn lọ́wọ́ la bẹ̀rẹ̀ sí rí gbogbo àwọn wọ̀nranwọ̀nran tí wọ́n fi ń attack mi mo rí ibi tí ìmáàmù náà ti sọ̀rọ̀ tó náà ń subhanallah ọba sọ̀hún àkúkú mara rí tẹ́lẹ̀ eléyìí náà ló jẹ́ ká mara. àwọn ọ̀rọ̀ tí mo sọ lórí íńtánẹ́ẹ̀tì ń jọ yẹn ọ̀rọ̀ kan bàbá sọ̀hún débi pé wọ́n wí jáde pé tí ó jẹ́ káwọn listen sí majority àwọn tí bá ń bá wọn láti ta tí wọ́n jẹ́ mùsùlùmí ó ń lọ rẹ̀ tẹ́sọ̀ o tọ́rọ̀ àwọn rí i pé ẹ̀yin lẹ́mìí àlàáfíà ọ̀rọ̀ tí mo sọ nígbà tí mo wà l'Amẹ́ríkà kábíyèsí pé jẹ́lẹ́sìn Christianity kò yẹ̀yẹ́ yín lórí ìjókòó tẹ́ wà àyà pọ́nlé níbi tẹ́ wà àwa láti wá bẹ̀bẹ̀ ọmọ ìyá wa àwa láti wá solution àwa kì í dúró kẹ́nìyàn pè wá pé ẹ wá bá wa parí ìjà ká tó dìde tá a bá rí ìjà yìí parí alhamdulillah tó bá dẹ̀ jẹ́ pé bá a ṣe gbìyànjú tó náà lórí pé kọ̀ náà lọkọ̀ tó fẹ́nu ọkọ̀ sọ́lẹ̀ à nítorí ìyẹn ká wá sọ pé gbogbo ẹni tó bá jẹ̀ mọ́mú Ògbómọ̀ṣọ́ tàbí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àmọ́ wọn rí má láyé ọ̀pọ̀ ẹni tó yẹ ká dọ́dọ̀ wọn nílùú Ògbómọ̀ṣọ́ yìí là níyàdọ̀ wọn àwọn mẹ́mbà Ittihad tó ń bẹ nílùú yìí a ti sọ fún wọn pé ká stay clear a fẹ́ gbọ́ fọ́ìsì wọn àdẹ̀ fẹ́ gbọ́ mọ̀ràn wọn kan jẹ́ ká lọ straight àwọn tí wọ́n jẹ́ olórí ìlú mi ń bẹ tó yẹ ká dọ́dọ̀ wọn à ní débẹ̀ torí a gbàgbọ́ pé lọ́dọ̀ yín lọ̀rọ̀ wà níta gbọ́ ni pé ẹ̀yin lẹ ń bá àfa jà níta gbọ́ ni pé ẹ̀yin lẹ fẹ́ yọ àfa lọ́ba lẹ fẹ́ yọ àfa nípò ìmáàmù kábíyèsí a kì í sọ̀tá yín ọmọ yín la jẹ́ gbogbo àpọ́nlé tọ́lọ̀ ń sì pé ká fún àgbàlagbà ńlá gbọ́dọ̀ fún yín gẹ́gẹ́ bí ipò tọ́lọ̀ ń tò yín sí aláàjì ọlọ́run ló mẹ́rú ẹ̀ dìde ṣèkọ́ ọlọ́run ló mẹ́rú ẹ̀ wọ́n sọ̀rọ̀ ìrànlọ́wọ́ àti gbèjà imam débi pé wọ́n pa òwe kan tá a fi kúrò ńbẹ̀ ní kábíyèsí ń rìpíìtì òwe yẹn ni wọ́n ń rìpíìtì ẹ̀ wọ́n pa òwe yẹn pé kábíyèsí ara ọmọ tuntun gba pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá o àmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ inú ìyá ẹ̀ ò ní dùn sí. eléyìí tó túmọ̀ sí pé n tó fẹ́ ṣẹlẹ̀ yìí ó lè jálé ìmáàmù yìí lórí o àmọ́ àwa tá a jẹ́ èèyàn rẹ̀ inú wa ò ní dùn. lára ọ̀rọ̀ tí ṣèkọ́ náà ló mẹ́rú ẹ̀ sọ tèmi náà dẹ̀ ti sọ́rí láì mọye bí oríṣi méjì ní mọ́sálásí tá a ní nílẹ̀ Yorùbá tó jẹ́ Central Mosque méjì yẹn ló popular jù àwọn mọ́sálásí kan bẹ mọ́sálásí ọba ni àwọn mọ́sálásí kan bẹ individual tàbí jọ lónìí àwọn mọ́sálásí ọba yẹn nígbà tí Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n fi Islam kó àwọn ọba lọ́rùn more so majority àwọn ọba ilẹ̀ Yorùbá àgbà yẹn wọ́n ń kírun orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ nítorí ìdí eléyìí ló fi jẹ́ pé gbogbo mọ́sálásí jímọ̀ tí wọ́n bá kọ́ sí majority ilẹ̀ Yorùbá yóò súnmọ́ ààfin ọba ní tí ń tọ́ka sí ni pé èyí tó bá ti súnmọ́ ààfin ọba ló kọ́ directly tàbí káwọn aráàlú ọ̀ràn ọba lọ́wọ́ láti kọ́ kán wá fi sọ orúkọ ọba torí kọ́ba ó lè máa kírun jímọ̀ ni wọ́n fi ń gbé mosque súnmọ́dọ̀ ẹ̀ àpọ́nlé dẹ̀ ni fún Islam pé ọba ń wá ń kírun ní táwọn bàbá wa ronú àpọ́nlé ni pé ọba àlú ń kírun bọ́ba àlú bá ti ń kírun á rí ọ̀pọ̀ ẹ̀mí á rí wọn wíìnì fún Islam ni wọ́n fi gbé kalẹ̀ kódà majority ìlú nílẹ̀ Yorùbá ọba ní appoint imam lé wọn lórí ọba ní yan imam nílẹ̀ Yorùbá wọ́n ní ẹbí tí jẹ imam wọ́n dẹ̀ ní ìran èèyàn lè wá from anywhere tọ́lọ̀ ń bá kọ ìmáàmù mọ́ yóò jẹ ìmáàmù yẹn òun náà ti fọ́ọ̀mù lineage míìnú bẹ̀tù wọn kì í sábà gbà ẹni tí bàbá ò jẹ ìmáàmù rí ilẹ̀ Yorùbá kì í sábà gbà ní àwọn mọ́sálásí tó bá jẹ́ tọba mọ́sálásí kejì ní tàwọn ẹlẹ́sìn ní tàwọn onídìínì àti ti individual táwọn tọ́lọ̀ ń bò láṣìírí tí wọ́n kọ́ ní tó bá wu àwọn yẹn náà lè ṣe níbẹ̀
lóòótọ́ ni wípé innal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. Mọ́sálásí Ọlọ́run ló ní, ẹnìkan ò gbọ́dọ̀ pàṣẹ lórí mọ́sálásí àfòfin Ọlọ́run. Allah. Àmọ́ bó ṣe rí yẹn náà, Ọlọ́run ní àwọn kan tó gbé agbára lé lọ́wọ́. Gbangba ni mo ti ń sọ yìí. Mọ́sálásí Medina, mọ́sálásí Mecca, Al-Haramain, mọ́sálásí méjèèjì tó pàtàkì jù láyé tó jẹ́ pé lẹ́yìn ẹ̀ ló tó kan ti Kudus. Àṣẹ rẹ̀ ọwọ́ ọba ló wà. Bet ọba mùsùlùmí ni wọ́n. Ọba mùsùlùmí ni wọ́n, ìran wọn láti lẹ̀ ni wọ́n jẹ́ mùsùlùmí. Táwọn tí wọ́n yan ìmáàmù ní haram tán bá yàn tán wọ́n á lọ gba approval lọ́dọ̀ ọba. Tọ́ba bá ní àfẹ́ tó dẹ̀ sọ reason ọ̀fẹ́ náà nù. Ńlọ́fà tó jẹ́ pé ní Mẹ́kà lẹ́ni àárọ̀ yìí àti ní Mẹ̀dínà òfin tí wọ́n gbé jáde tán lò nísìn lẹ́yìn president general gbogbo àwọn àhímà tó jẹ́ imam Sudais nìkan ló fi yẹn wà affect. Gbogbo ìmáàmù haram ọdún mẹ́rin ni ìmáàmù wọn. Tọdún mẹ́rin bá pé wọ́n ó review rẹ̀ sí òfin khutbah dà lúrú, sí òfin khutbah dá wàhálà sílẹ̀, sọ̀rọ̀ rẹ̀ só mú àlàáfíà wá. Tí wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n tún approve ẹ̀ padà, wọ́n gbé lọ fọ́ba recommendation ọba náà approve ẹ̀. Bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ mímọ́ nìyẹn lónìí àárọ̀ yìí. Allah. Lóòótọ́ láwùjọ tó bá jáwùjọ Islam àwọn mùsùlùmí ló yẹ ká decide pé ta ni máàmù wa. Àwọn àfáà tán mọ̀ nípa ṣẹ̀ríà ló yẹ ká decide pé ta ni máàmù wa. Bẹ́ẹ̀ náà wá ni wọ́n ṣe ń decide ẹ̀. Tí wọ́n bá decide tán pé lágbájá ni máàmù wa, wọ́n wá present ẹ̀ fọ́ba pé kó endorse ẹ̀. Àmọ́ ilẹ̀ Yorùbá fún ìdílé ní priority. Ẹni tí bàbá ẹ̀ ọba jẹ́ ìmáàmù rí kó má yọjú sí. Bó lọ tí mọ ara ẹ̀ pẹ̀lú orúkọ ọ̀ràn míì wọ́n padà sọ̀tàn fún. Gbogbo eléyìí la wá ṣàlàyé fún kábíyèsí bàbá Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ kọ́lọ́ ń jẹ́ kẹ́mi wọ́n gùn. Àmín. Abẹ̀bẹ̀ àjírẹ̀bẹ̀ bàbá wa ní mi ò rojọ́ fún yàn rí níjọ́ tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Màá ṣàlàyé n tó ṣẹlẹ̀ fún yín. Bàbá ní tí mo bá ní mi ò bínú irọ́ ni mo pa. Àwọn apá kan ọ̀rọ̀ táwọn ò fẹ́ kó jáde tá a fi gbé ní live. Torí tá a bá gbé ní live àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu ìmáàmù tí ó máa dún ọba pé kí ni ọmọ yìí ń wí yìí. Àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu ọba tí àwọn gúrùpù ìmáàmù ó mú dání. Àwọn fámílì Ayélára wọ́n tú àwọn nǹkan kan jáde táwọn ò ní fẹ́ kí ìlú ó tí mà ká fi rí solution ní ò jẹ́ ká híà gbogbo ń tà ṣe lórí internet. Pé àṣírí ni ọ̀rọ̀ yìí. A gbọ́dọ̀ gbà sí Islam. Béèyàn ò bá jẹ ìmáàmù mọ́, ẹ má sọ nǹkan tí ó bà láyé jẹ́. Bàbá wa ní gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe le tó yìí. Mo ṣe àdéhùn pé mi ò bínú sí mọ́. Nínú nǹkan méje tí mo notice pé kábíyèsí sọ. Wọ́n ní níbi tí mo ka ìmáàmù kúndé. Tábà sọ pé ojú ẹsẹ̀ tí mo dé náà láti ni mo ń gbógun ti ni mi ò gbógun ti. Ẹ̀sìn Islam yín òun kò yé mi sí. Mi lè pàṣẹ lórí yín. Ẹ̀yin mùsùlùmí lẹ́mú ẹni tó bá wù yín wá fún mi. Màá sì endorse ẹ̀ báwọn bàbá mi ṣe wá látàná nìyẹn. Kì í ṣèmi ni màá sì lẹ́tì ẹnìkan. Bẹ́ẹ̀ táwọn mùsùlùmí kan bá ní bó ṣe rí nì táwọn kan ní kò rí bẹ́ẹ̀. Ìgbà yẹn ló tó wá di ká wá jókòó pé kí ló kàn tó yẹ ká ṣe. Ẹ jẹ́ n sọ ẹyọ kan lára tí bàbá wa bá sọ fún wa. Wọ́n ní lọ́jọ́ kan àwọn ti dẹ́kọ̀, àwọn ń lọ rìn àjò kan. Àwọn ti tágẹ́ẹ̀tì pé lẹ́yìn ọjọ́ kẹrin làwọn ó tó dé. Làwọn bá rí kọ́ọ̀lù ìmáàmù. Ìmáàmù bá pe àwọn. Kábíyèsí bó lẹ́wà mi ò sí nílé. Ha! Kábíyèsí ọ̀rọ̀ yìí wà urgent o. Ẹ dákun ẹ máa bọ̀ nílé. Ha! Ìmáàmù mo ń travel ni. No ẹ máa bọ̀ ẹ dákun. Ha! Ó sì lè ní sùúrù kó fi di bíjọ́ mẹ́rin kí n fi dé. Ah! Kábíyèsí nǹkan yìí lè bàjẹ́. Ẹ máa bọ̀. Ha! Kábíyèsí ní àwọn bá pe gbogbo ibi táwọn ń lọ pé tó iṣẹ́ ìlú bẹ̀rẹ̀ o. Ìmáàmù lọ́rọ̀ ń bẹ kí n máa bọ̀. Àwọn bá padà sílé, àwọn cancel ticket, cancel everything. Allah. Wọ́n nígbà táwọn ó délé
làwọn bá bi ìmáàmù pé kí ló ṣẹlẹ̀ ìmáàmù bá ní àwọn tí wọ́n ń bá mi fa wàhálà ni wọ́n ní certificate tí mo ní wọ́n ní fake ni mo dẹ̀ gbọ́ pé wọ́n ti kó certificate yẹn wá bá yín pé fake ni original certificate tèmi wọ́n làwọn wá dákẹ́ pé ha imam ṣé torí eléyìí ló fi dá mi padà haba ò bá sẹ́ndì eléyìí sí mi lórí fóònù ni wọ́n sọ yẹn ká lè mọ level bí tí relationship àwọn dé wọ́n wá sàwọn ọ̀rọ̀ míì wọ́n tún sàwọn ọ̀rọ̀ míì. afaminu makira láì fala yamanu makira láì ìlàlẹ́ka ọmọlẹ́ khasirun. ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ kábíyèsí wá fi ọ̀rọ̀ tì wọ́n ní sẹ́wárí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí pátá kò sí lọ́wọ́ mi kí n tó dépò ọba tàná tó yan ìmámù láti gbà yẹn làwọn ẹbí Ayélára ti ń protest ní ti ń kàn lábẹ́nú bẹ̀ tó ń wọn ò jákè bẹ̀ tí gbà tèmi dé káráyé mọ́ wá sọ pé ńgbà tí mo jẹ́ Christian ni mo gbè lẹ́yìn ẹnìkan mo dúró pé ibi tọ́rọ̀ bá fi sí ibi òdodo bá fi sí lèmi náà dúró sí ẹ wá padà sọ́dọ̀ àwọn fámílì Ayélára àwọn ni wọ́n ní ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá débẹ̀ ntẹ́ ẹ bá bá níbẹ̀ tí àwọn Ayélára bá gbà àwọn fi Ọlọ́run táwọn ń sìn búra kò sí nǹkan kan lọ́dọ̀ àwọn. Allah. làbá dìde lọ́dọ̀ kábíyèsí wọn ò jẹ́ ká rìkọ́ọ̀dù gẹ́gẹ́ bí òfin inú ilé ńlá táwa náà mọ̀ pé kì í ṣẹ̀ṣẹ̀ kódà wọn ò jẹ́ ká ya fọ́tò ìwọ̀nba fọ́tò tẹ̀ nítorí níta yẹn kámẹ́rà nù palace náà fi yà jọ́ kẹta tá a kúrò ńbẹ̀ náà tó sẹ́ǹdì ẹ̀ sí wa kì í ṣe jọ́ yẹn gangan kì í ṣe jọ́ kejì jọ́ kẹta la tó rí àwọn kámẹ́rà yẹn gbogbo eléyìí táwọn kan wá ń gbé jáde lórí pépà ó sọ wípé ọba nìkan ló láṣẹ láti pàṣẹ ẹni tó bàbá yàn òun yọ àwọn sọpọ́ọ̀tì ẹ̀ ẹni tó bàbá fi síbẹ̀ àwọn fi síbẹ̀ wàláhì mo fi ọba tẹ́mi mi bẹ̀ lọ́wọ́ ìbúra bá a ṣe pírísẹ́ǹtì ọ̀rọ̀ yẹn kọ́ nìyẹn. Allah. n ta pírísẹ́ǹtì ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn kábíyèsí tá a bá bẹ̀bẹ̀ títí tọ́rọ̀ yìí ò bá gbà ẹ má lérò yìí pé àwa mùsùlùmí ó wá bẹ̀rẹ̀ ẹ̀jà gbogbo bí Ọlọ́run bá gbọ́rọ̀ ká àwa mùsùlùmí ó sì tún dúró ń bẹ̀ pé tó ìkankan náà ni gbogbo wa àmọ́ àwa bẹ̀bẹ̀ pé ẹ má yọ ọmọ ìyá wa wàláhì ń ta bá kò ń bẹ̀rù àmọ́ ajẹ́ kán mọ̀ wípé a ní respect tó ga fún gbogbo ọba ilẹ̀ Yorùbá kábíyèsí ń tẹ́ ẹ bá lẹ́ fẹ́ lẹ́yìn ìgbà gbogbo ẹ̀ bá dàrú òkè tó dàrú lẹ̀ á gbé bí ẹ lọ náà lọ́lọ́run yín lọ alhamdulillah àmọ́ a continue láti gbìyànjú lára nǹkan tá a ṣe níbẹ̀ níjọ́ yẹn tí àwọn la ilaha illallah má ṣe dájà sílẹ̀ mọ́ nítorí Ọlọ́run má ṣe dákúnjà mọ́ nítorí Ọlọ́run ìbẹ̀rẹ̀ ìjà lẹ̀dá mọ̀ o Ọlọ́run ló mọ̀ mí ẹ̀. má ṣe dájà sílẹ̀ mọ́ nítorí Ọlọ́run. wọ́n máa ń kí àwọn ọ̀ràn kan nílẹ̀ Yorùbá wọn ni wọ́n ń torí àjà ní kí ni wọ́n ń ṣe lẹ́yìn kùlé òun àwa wá decide a study ọ̀rọ̀ kábíyèsí ọ̀rọ̀ kan jáde wọ́n mention ẹnìkan báwọn jọ ṣe wé dàgbà ó ń tọ̀hún náà nínú ẹni ó pàtàkì inú ayé lọ́wà. Allah. báwa ṣe jáde ń bẹ̀ láti ṣe meeting pé tá a bá fọ ọ̀rọ̀ yìí títí tí ọ̀fà á padà sọ́dọ̀ lágbájá kábíyèsí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọn àmọ́ ìgbà tí wọ́n sọ jáde pé kò sí ní tó bá wọn sọ rí táwọn sọ pé no àti wá decide pé ibẹ̀ lápadà fọ̀rọ̀ tì sí ká tó wá rí wọ̀nràn táwọn kan sọ lórí íńtánẹ́ẹ̀tì àbá ti lọ látàná ní tó stop wa nù tá a fi lọ torí ẹni tó gọ̀jù lẹni tó gbèjà oníjà títí tíjà fi di tiẹ̀. Allah. àwọn agbéra kúrò lọ́dọ̀ kábíyèsí a lọ sọ́dọ̀ sẹ́nitọ̀ Fatai Buhari Ọlọ́run kó ṣàlékún dáadáa wọn. Àmín. mo ṣiṣẹ́ rí London wọn lábẹ́ ìjọba gọ́fúnà Ajímọ̀bí so ọ̀gá mi tí mo ń pè wọ́n gbà yẹn náà ni mo sì ń pè wọ́n dìsìn nígbà tẹ́mi ń bẹ ní olórí alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ipò ọ̀gá làwọn wà sí mi nígbà yẹn adọ́dọ̀ wọn àwọn náà kálàyé wọn ṣe adọ́dọ̀ oríṣi èèyàn bíi mẹ́ta
n tó common jù nínú tí gbogbo wọn sọ ni pé ìmáàmù ń bú mi ìmáàmù ìsọ útúbà tí ó útúbà pé bọ́ bá lè bàjẹ́ ó bàjẹ́ ni n tí ń jẹ́ Islam tí ń jẹ́ útúbà náà nù yóò máa jóná yóò máa jó gbogbo wa lára á máa bómi jù ní. Senator Abdul Fattah Buhari wọ́n jẹ́ ká mọ̀ wípé kódà yíyan ìmáàmù síbẹ̀ ká lọ wádìí ní tìtorí ìfẹ́ àwọn àfáàlú tí wọ́n pe àwọn ọ̀tọ̀ níbọ̀rọ̀ yẹn sì fẹ́ lọ tẹ́lẹ̀ alẹ́ ọjọ́ kan péré làwọn da gbogbo ẹ̀nù làwọn gba lẹ́tà ìmáàmù pé àwọn náà wà lè ní àkọ́kọ́ níbi ìsìnkú bàbá wa gọ́fúnà Akala bẹ́ẹ̀ àwọn ti ṣàforíjì fún okù Ọlọ́run àwọn ti ṣàforíjì fún ìmáàmù ó ti wá bẹ̀ àwọn dẹ̀ ti foríjì ẹ tún lọ sọ́dọ̀ àwọn tó kù náà nígbà tí wọ́n ka àwọn tó kù sílẹ̀ láṣẹ àwa wò pé kí ló kàn ẹ jẹ́ á lọ sọ́dọ̀ ìmáàmù gangan fúnra ẹ̀ a pè ìmáàmù láti alẹ́ wọ́n ní ìmáàmù sọ yí pé òun ò fẹ́ rí wa kí ló dé tí ìmáàmù ò fẹ́ rí wa wọ́n ló sọ pé akéwùgbà góòlù ti take side pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lórí íńtánẹ́ẹ̀tì nípa ọba so ó túmọ̀ sí pé tí ìmáàmù expect ń pé kí n máa bú ọba kí n máa ṣépè fọba Ọlọ́run ní ṣe mí nírú ẹ̀ àlàáfíà lálá wá gbogbo ọba ilẹ̀ Yorùbá ló dìsáàfù àpọ́nlé àfi tó bá kọjá yìí ẹ̀ kọjá àbí tó yẹ. A pé alájí olóríire alájí Èjìdé ọmọ yín ni ìmáàmù a fẹ́ yanjú ọ̀rọ̀ ó lóun ọ̀fẹ́ rí wa àmọ́ ká tó dá sọ̀rọ̀ yìí bí oṣù mẹ́fà sẹ́yìn ṣé ìkọ́ náà ló mẹ́rú ẹ̀ ti pé tán bí pé ṣé ká dá sí ó dẹ̀ ní ká dá sí bó ló ṣe wá lè change ọ̀rọ̀ nísìn ìmáàmù padà gbà apàdé lọ́dọ̀ alájí Èjìdé láàárọ̀ ọjọ́ lẹ́yìn ìgbà tá ti fi alẹ́ ọjọ́ ókọ̀lá yẹn tún dọ́dọ̀ àwọn míì láti mọ ọ̀nà bùlá gbígbà ọmọ ìyá mi báyé bá ń bá bàjẹ́ lọ. bàráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ́wọ́ wù káwọ́ náà ká má dára wọn. àwa gbéra abá ìmáàmù àjọjọ́ kó ṣèpàdé ẹni tí ó bá parí ìjà kò gbọ́dọ̀ kó àbùkù. Allah. àbùkù ńláńlá méjì ni wọ́n fi há mi lára níbi àti ń parí ìjà kiri bẹ́ẹ̀ tí ń bá bínú àbùkù yẹn a ní àchífù hèmù wa àjọkù asọ̀rọ̀ mo sọ fún imam ó mọ̀ rántí pé tí mo sọ gẹ́lẹ́ náà lélẹ̀ mo ní imam hadith annabi ní asinu jiwaran ní amallahi alaykum wala tunafiruha faqallama zalati an qawmi fa'adat ilayhim. Make a very good use of Allah's favors in your life. Do not let it elude you. Very few are those whom power will escape their hand and still gain it back. They are very few. Hadith Ànábì ló sọ bẹ́ẹ̀. Orí Ọlọ́run tí bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ló dáadáa. Méjì ọbọ̀ sọnù. Díẹ̀ nú èèyàn lórí Ọlọ́run bọ̀ lọ́wọ́ ẹ̀ tí ó tún rí padà o. Tá a bá ń sọ̀tàn pé bàbá wa Sànúsí ń Kánò wọ́n yọ nítorí sayé ẹ̀ lọ kò sí ayé tó lè ṣe tí ó tẹ́ lọ́rùn bí kò padà sórí ipò yẹn. Allah. Nítorí pé ní power gbọ́ bá Nábì ṣe ròyìn power ni ó ní tí agbára àdúrà ò ká ń gbà mí agbára power ká agbára power máa fa nǹkan wá fún Islam ní nǹkan tágbára àdúrà ò tètè ká. Imam ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ lèèyàn fi ń sayé mi ò kéré nínú ayé mo bá àwọn àgbàlagbà rìn tó pọ̀ tí wọ́n bá ń ka àwọn àfáà bàbá Adédìbú wọn àgbọ́dọ̀ yọ mí sẹ́yìn kódà mi ò sínú number 5 pé àwọn àfáà tí wọ́n bá Adédìbú ló gbà tí wọ́n bá ń ka àwọn àfáà tí wọ́n bá Ààrẹ Àríṣekọ́lá ló gbà mi ò sínú ẹni tí wọ́n kà ní number 10 tí wọ́n bá ń ka àwọn àfáà tí wọ́n bá Aláàfin Adéyẹmí ló gbà mi ò sínú ẹni tí wọ́n lè kà sí number 3 àtàwọn míì ara gbogbo wọn ni mo ti gbọ́ mo ti rí pé ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ lèèyàn fi sáyé. Allah. Bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ èèyàn ń jorí ìmọ̀dò èèyàn sì máa ń jorí ìmọ̀dò èèyàn ń dáwùjọ ọkùnmọ̀ èèyàn sì máa ń dáwùjọ ọkùnmọ̀ ìwọ̀n ara ẹni lèèyàn ó mọ̀. Mo sọ fún ìmáàmù níjọ́ náà mo ní Yorùbá ní ẹni tí ń jẹ èsúrú lẹ́nu kò má yẹ ó bí ẹni tó ń wò lókèrè ẹni tó ń wò lókèrè ni a máa béèrè pé ẹ dákun bo lélẹ̀ sùúrù yẹn lọ ẹni tí ń jẹ lọ́wọ́ ti mọ̀ bó ṣe dùn tó
gbogbo ọ̀nà tó bá struggle tí wàhálà yóò ní sìnkì ẹ gbìyànjú lọ change ọ̀rọ̀ ẹnu ẹni ó bá yẹ kó bẹ̀ ẹ bẹ̀ ẹni tó bá yẹ kẹ́ sọ̀rọ̀ tútù fún ẹ sọ fún ẹni tó lè ti sọ̀rọ̀ tó le ẹ change ọ̀rọ̀ yín sọ̀rọ̀ tó rọ̀ ẹ bẹ̀ everybody ọ̀rọ̀ yóò ti bàjẹ́ kọjá àtúnṣe àwọn kan ní kì í ṣe family wa àìmọye ibi tí rẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ láyé pet ọ̀rọ̀ ní yọ obì lápò ọ̀rọ̀ náà ní tún yọ idà nínú akọ. Mo sọ̀rọ̀ débẹ̀ yẹn ìmáàmù fìbínú sọ̀rọ̀ mo wá sọ pé ìmáàmù ọ̀rọ̀ tí mo sọ l'Amẹ́ríkà tó ń wíwùn ẹja play rẹ̀ wò láàrin ara wa ń sìn káàtì ẹ̀ wò pé kí ló bá dìbì ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ ẹni tó fẹ́ràn rẹ̀ ni ìmáàmù mi ò sínú ọ̀tá ẹ̀ mo fẹ́ràn ẹ̀ ẹja play ọ̀rọ̀ yẹn Alhaji Ejide ò jẹ́ ká play rẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ló sọ ọ̀rọ̀ kan lù mí ọ̀rọ̀ yẹn hit mi bẹ̀tù mo rántí òwe bàbá mi pé ẹni tí ó parí ìjà kò gbọ́dọ̀ lajú sílẹ̀ kíjà tó di tiẹ̀ mo fi kíní yẹn para bẹ̀tù mo dá padà sọ́dọ̀ imam ó dẹ̀ tender apology èmi náà gbà bẹ́ẹ̀ pé yìí ti lọ àwa gbéra ó dọ̀dọ̀ ẹbí Ayílára ńgbà tọ́dọ̀ àwọn ará Ayílára àwọn tí wọ́n pàdé wá ń bẹ̀ ńjọ́ náà wọ́n lé lọ́ndrẹ́ǹd ẹnìkan ní ká record mo ní rárá ẹ gbọ́dọ̀ record anything ṣe tó bá jẹ́ pé ńgbà tá a wà lọ́dọ̀ imam ọ̀rọ̀ tí ń dùn ìmáàmù tí ń dùn nípa báwọn èèyàn ṣe fún tá a bá lọ yá rẹ̀ síta tó bá gbọ́ ìjà yìí ò ní parí mọ́ o eléyìí tó bá sọ tí ìmáàmù bá gbọ́ ànírọ́rọ̀ yìí control mọ́ ẹbí Ayílára ni wọ́n ti ní nǹkan tó pọ̀ tí wọ́n fẹ́ sọ tí wọ́n bá lọ sọ̀rọ̀ bàjẹ́ tá a bá ní wọn ò ní padà jọ rẹ́ lọ́la wọn ò ní jọ kíra wọn mọ́ tí wọ́n bá gbọ́ gbogbo tí wọ́n bá ń ṣẹlẹ̀ láàrin wọn. ẹnìkan ò gbọ́dọ̀ record gbogbo wa sì gbà bẹ́ẹ̀ a bá wọlé tó ẹbí Ayílára bàbá wa kan sọ̀rọ̀ ó lọ ní Mọ́gàjí Ayílára méjì ló wà gbogbo Ayílára méjèèjì àti tòkèdù àti kejì gbogbo àwọn làwọn jókòó bí ara ọ̀rọ̀ tá a fẹ́ kó escape síta ìgbà táwọn èèyàn ti gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nìí ló jẹ́ kí n fẹ́ sọ jáde ọjẹ́rọ̀ ni ó jò tọ́ ni ọ̀tá èèyàn máa mú ọ̀rọ̀ burúkú mọ́wọ́ ni láti fi protect imam ni la fi play gbogbo nta sọ nbọlẹ tí wàá rí dàgbàjàgbà tẹ̀ ń gbé kiri mo jẹ́ àfa àti téèyàn dẹ́rùbà nínú ayé níbi mo bá yé dé àfẹnitá àbàjọ dẹ́rùbà ló kù bàbá tó jẹ́ kan nínú àwọn baálé Ayílára bàbá yẹn ní odidi ọ̀sẹ̀ méjì ni a fi ti òun mọ́lé nítorí ọ̀rọ̀ ìmáàmù tẹ́lẹ̀ wá bẹ̀bẹ̀ fún yìí òun ọlọ́pàá ò arrest òun rí torí ọ̀rọ̀ pé òkì ń sọmọ wa ló ń fi lọ sún ẹlẹ́yẹlé àbí àgànkù ní fọ́sẹ̀ méjì pẹ̀lú aṣọ kan ṣòkòtò kan ẹ wá dé nísìnyí ẹlẹ́ẹ̀fẹ́ bẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ parí ìjà òun rẹ́dì láti kú nítorí ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣe ọmọ àwọn àwa bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n àwọn ẹbí Ayílára ń wò mí lórí íńtánẹ́ẹ̀tì báyìí tó bá dàbí ọ̀rọ̀ àtún bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù yìí náà ni mo wá sọ̀rọ̀ kan jáde ibẹ̀ yẹn ni mo ti gba àbùkù nọ́mbà 2 máa sọ tí wọn torí mo rí pọ́n repeat ẹ̀ lẹ́nu mo dẹ̀ sọ fẹ́ni tó lọ bẹ̀ náà mo download ẹ̀ fún kó náà tó lọ mo wá bi wọ́n léèrè nígbà tọ́rọ̀ rí báyìí ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run a máa gbé àdánwò wá gbà míì nítorí kó fẹ́ pààyàn lé ẹni gbogbo ẹbí lójókòó yìí nínú ẹjọ́ tí wọ́n rò bọ́n ṣe rò lẹ́ni náà ni àbí wọ́n léèrè pé tí kì í bá ṣe pé àbòsí ń bẹnú ọ̀rọ̀ yín ìwọ rán mi létí bí mo sọ̀rọ̀ yẹn dé tẹ́lẹ̀ tí n bá fẹ́ gbàgbé tí kì í bá ṣe pábòsí ń bẹnú ọ̀rọ̀ yín ẹ̀yẹn bí Ayílára ṣe bẹ́yìn náà tẹ̀lé ìmáàmù òun níbẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ letter of recommendation pé ẹ mú àwọn kan nù yín lókè ọ̀yà wọn kọ lẹ́tà ìmáàmù sọ fún wa ẹ̀yin tẹ́ ẹ kọ lẹ́tà pé ara yín ni ó ṣe wá dè ní tẹ́ ní kì í sara yín wọ́n wá dìde wọ́n ní lóòótọ́ làwọn kan kọ lẹ́tà nú àwọn ẹbí Ayílára pọ̀ àwọn fẹ́ lè mọ́ dára àwọn mọ̀ àwọn ti gbà wípé tó ńgbà wọn ti níbi ẹbí Ayílára náà ni àwọn ti faramọ́ àwọn kan nú àwọn ò faramọ́ bẹ̀tà àwọn táwọn lẹ́nu àwọn ti support
àwọn ń dunnú pé oore yìí ti kan ẹbí Ayílára láti bí 100 ọdún tó ti kà wọ́n kẹ́yìn. Ìlú fà á tí wọ́n fi kọ lẹ́tà. Immediately tí wọ́n dẹ̀ rí bọ́rọ̀ ṣe yí, àwọn tó kọ lẹ́tà yẹn ti retrieve. Wọ́n ti kọ lẹ́tà míì tí wọ́n fi retrieve ta kọ́kọ́. Kọ́pì méjèèjì wọ́n fún wa. Gbogbo certificate tí ìmáàmù ní àmọ́ bí tán ti gẹ̀ẹ́tẹ̀. Wọ́n photocopy everything wọ́n fún wa. Gbogbo claim imam pé ìlú báyìí lórí gbogbo certificate ìlú tó claim wọ́n star rẹ̀ síbẹ̀ fún wa pé ká wò ìlú tó claim ni a dẹ̀ sọ fún yẹn pé yẹn ò jẹ́ point. Èmi ń gbé Ìbàdàn sin ọmọ Ọ̀yọ́ ni mí, gbogbo ayé mi ìlú Ìbàdàn ni. Ń bẹ náà àwọn ọmọ mi tó ń claim ìlú Ìbàdàn. Kó wá dọ̀là kẹ́nìkan wá sọ yìí pé kì í sọmọ Ọ̀yọ́. Bàbá tó bí mi ọmọ Akéwùgbẹ̀rú ni. Ìyá ẹ̀ òun lọmọ àdúgbò tán ń pè ní Lákòónú. Orúkọ ẹbí ìyá bàbá mi ní majority tẹ̀ mọ́ bàbá mi lára tí wọ́n fi ń pè ní bàbá Lákòónú. Ìyẹn ò yọ kúrò nínú ẹbí Akéwùgbẹ̀rú. Nínú original ọmọ Akéwùgbẹ̀rú tí ń bọ̀ látòkè straight. Bàbá mi ń bẹnu descendant ẹ̀ tó ṣẹ́kù. Àwọn méjì ni wọ́n ti ń ṣẹ́kù. Ọ̀kan ti kú, ó kù kan. Àwọn direct descendant Akéwùgbẹ̀rú. Èmi gangan direct látòkè. Tí wọ́n jọ wọ̀lú Ọ̀yọ́ pẹ̀lú Aláàfin Àtìbà. Kéèyàn wá sọ pé ọmọ mi ò kì í sọmọ Ọ̀yọ́, kò ń sọmọ Akéwùgbẹ̀rú nítorí pé Ìbàdàn lọmọ mi claim. Ìyẹn ò tó point. Wọ́n tó kó document mi jáde. Nígbà rí document mi ara balẹ̀. Kódà bó jẹ́ pé wọ́n frame ẹ̀ ní àwa ò mọ̀. Mo wá sọ̀rọ̀ kan. Ẹ̀yin ẹbí Ayílára, mo fẹ́ bẹ̀bẹ̀ kan. Ntí mo sọ náà lẹ́ni tó lọ bẹ̀ lẹ́ni náà sọ torí mo sọ fún pé mo wí báyìí. Ẹ̀yin ẹbí Ayílára, mo fẹ́ bẹ̀bẹ̀ kan. Tẹ́ bá lẹ́yìn kọlẹ̀ bí àfáà yìí. Ẹ ṣe gbìyànjú nígbà tó ti dolóyire, ẹ wá dúró kéwú ni, ẹ wá dúró àpọ́nlé ni. Ẹ gbà sọ́dọ̀, èèyàn adopt ọmọ ń gbà mí. Tẹ́ bá lẹ́yìn ni wọ́n á fún tí wọ́n bá padà fún yín máa ń kọ́. Bọ́kàn ṣe dìde ni ó ní èèwọ̀, Ọlọ́run ò ní jẹ́. Sheikh amọ̀yìn dáadáa o. Ṣé ká bẹ lọ́hùn níjọ́ tó rẹ irú ẹ̀ bá kan ìran yín kọ́ lọ́n jẹ́ wọn gbé fẹ́ni tí ò ń sọmọ ìran yín. Mọ̀káwó kè báyìí ni. Ìyẹn làbùkù tí mo ní wọ́n yọ sí mi. Bẹ̀tí mi ká kábùkù. Torí ìdìbò ìbí ṣe sọ ìbínú lẹni tó sọ ló fi ju ọ̀rọ̀ yẹn lù mí. Ní tìtorí ìmáàmù yìí náà ni, torí ìmáàmù yìí náà ni. Tí gbogbo àwọn èèyàn wọn tó wá fọ́n jáde tó ń sọ dáradára lórí íńtánẹ́ẹ̀tì. Tó ń sọ jágbàjàgbà àti kan tó péré láfíàjì tí ń pé tí ń sọ̀tàn tí ó mọ̀ wípé Núpé ló ní Ògbómọ̀ṣọ́. Bí Núpé bá l'Ògbómọ̀ṣọ́ lọ bá federal government kan tó lẹ̀ Yorùbá pín. Ilẹ̀ Yorùbá l'Ògbómọ̀ṣọ́. Ilẹ̀ Yorùbá l'Ògbómọ̀ṣọ́. Tí wọ́n bá dàlù sílẹ̀ oríṣiríṣi èèyàn ni wọ́n jọ dálẹ̀. Ń sọ̀rọ̀ dáradára ó lóun kà nínú bí oníròyìn ọba bá gbé nǹkan jáde. Tèmi náà bá gba oníròyìn tí ò bá lè kó spices sọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ nínú ilé mi. Ìkọ̀mọ́sẹ́ tí ń ṣe ni. Òun kátàkóyọ̀ sí tiẹ̀ ni. Iṣẹ́ tó ń ti gba sálárì lé lórí nìyẹn náà. Èmi tí mo sọ̀rọ̀ ni mo mọ nǹkan tí mo sọ. Tálákùnrin tó ń padà ń sọ wọ́nranwọ̀nran yẹn bá dẹ̀ rí pé tí mo sọ̀rọ̀ ni kó gbé fídíò jáde. Ẹ rí pé nínú rìbútà tá a ṣe fún ẹni tó jẹ́ oníròyìn ọba àyàsọ́dọ̀ ẹ̀ a fi fún ọba ní respect ni. Ìwọ tó lọ gbé tó ń tàn ká ìwọ la face. A fi fún ọba ní respect ni kì í ṣe ti bẹ̀rù. Àwa kò lọ́dẹ̀ bí Ayílára pé tó ibo ló tún kù tá a lọ báyìí. Àwọn ẹbí wa sọ̀rọ̀ kan tó jẹ́ key point. Wọ́n sọ lẹ́ni náà. Wọ́n ní tó fà á. Lẹ́yìn ìgbà táwọn ti gbà fọ́lọ́hun, wọ́n wá pe ìmáàmù sórí interview kan lórí rédíò. Ìmáàmù wa débẹ̀. Wọ́n wá bi léèrè pé ta ni bàbá ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ìmáàmù wa ní Ayílára bímọ 3. Àbíkẹ́yìn rẹ̀ ní jẹ́ Yéṣùfù. Yéṣùfù yẹn ni bàbá òun. Ibi gbogbo àwọn ti wojú ara wọn nìyẹn pé táwọn pera àwọn jọ pé ọmọ wa fẹ́ ṣe interview. Ta ni jẹ́ Yéṣùfù nù ọmọ Ayílára? Ọmọ 7 la Ayílára bí. Obìnrin kan ọkùnrin 6. Kò sí Yéṣùfù nù gbogbo ọmọ Ayílára. Níbo lélẹ̀ yìí ti wá? Ẹ wádìí dáadáa ta ni jẹ́ Yéṣùfù nù gbogbo wa. Gbogbo wọn ní kò sẹ́ni tí ń jẹ́ Yéṣùfù. Kódà àwọn táwọn jẹ́ ọmọ, àwọn ọ̀sọ́ Yéṣùfù. Àwọn ọ̀rọ̀ táwọn ò fẹ́ kó hàn. Tá a fẹ́ kó jáde, tá a fi go live.
tí mi ẹ̀dẹ̀ fi sọ nǹkan kan látijọ́ yẹn dè ní àárọ̀ yìí nìyẹn. Allah. àwa sọ fún wọn nígbà tá a fẹ́ túká pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni dọ́kúmẹ̀ntì tí a kó fún wa ó tó di tíra yìí àwa náà lọ tún ṣiṣẹ́ nílé nígbà wa kúrò ń bẹ̀ tán la pera wa pé ẹ gbọ́ ẹbí Ayílára ọ̀rọ̀ sí lọ́wọ́ wọn kábíyèsí lè pàṣẹ kódà bá Ayílára ó bínú wọn wá nǹkan míì bò wọn ni ẹjá wo lọ rí ẹni kábíyèsí láwọn tìjú yẹn náà à ń ṣe process yẹn lọ́wọ́ la bẹ̀rẹ̀ sí rí gbogbo àwọn wọ̀nranwọ̀nran tí wọ́n fi ń attack mi mo rí ibi tí ìmáàmù náà ti sọ̀rọ̀ tó náà ń subhanallah ìmáàmù pè mí ní ìjẹta ó ní ẹ lọ wo interview tẹ grant ní palace n tó lè ba orúkọ ẹ̀yin àtìrán yín àtẹgbẹ́ ẹ̀yin jẹ́ ní n tán gbé jáde mo kàn dákẹ́ ni kí ló fà á tí mo fi dákẹ́ mo rí pé n tán gbé jáde yẹn ò popular Allah. kò popular tọ́ àwọn àtàwọn èèyàn wọn pẹ̀lẹ́ ni agé lórí tí ń jẹnu wújẹ́wújẹ́ yẹn ẹ ti mọ̀ ẹni agé lórí tí bench warrant mẹ́ta ń bẹ lórí ẹ̀ òun àtàwọn èèyàn ẹ̀ torí tí wọ́n bá ti comment tó bá ti click ẹ̀ lọ wo gbogbo tó wà lórí page ẹni ó comment ó ti mọ̀ group tó belong sí nígbà tí wàá rí pé àwọn tá a gé lórí tán sẹnu wújẹ́wújẹ́ ni a nídìí àti sọ nǹkan kan torí aláǹgbá orí èṣù nìyẹn tá a bá lá àtàkì tí oníròyìn ọba sọ á kọlu ọba tá a fẹ́ kọlu kò dẹ̀ sí bá a ṣe lè ṣe tá a ní pásítọ̀ ọba yìí eléyìí ni nǹkan tá a bá kó l'Ógbómọ̀ṣọ́ àwọn èèyàn wa míì náà àtúnyàdọ̀ wọn tí wọn ò ní fẹ́ ká dárúkọ àwọn lórí afẹ́fẹ́ mo rí inú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tán pè mí pé irọ́ lẹ́bí yẹn ń pa ọmọ ìlú yìí ni àjọgbélú ìdàgbà ni ẹbí ẹ má dá wọn lóhùn nígbà tí màmú dé ó tún mọ́sálásí ṣe ó ṣe gbogbo ibi tí ò sómi ó fomi sí ibi tí ò sáwo ó fi sí mọ́sálásí èkún bẹ́yẹn tẹ́lẹ̀ ìmáàmù yìí lóde tí mọ́sálásí fi kún kí lóde tí wọ́n á fẹ́ yọ. ní tí mo sọ fẹ́ nìyẹn náà ni pé bàbá mi máa ń pòwe kan gbogbo nǹkan ló ní politics nínú bó bá jẹ ìmáàmù ìlú o gbọ́dọ̀ mọ politics tó dìrọ̀ mọ́ ó mọ professionalism ẹ̀ ó mọ politics ẹ̀ ó mọ challenges ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni kò tí yẹn bá dìmú tí ò bá understand mẹ́tẹ̀ẹ̀ta àìmọye ẹni tí ó dé tí ó bu ẹ tí ó lálé ẹ tó jẹ́ pé wọ́n ló rẹ́rìn padì ẹ̀ Mahan bunu Saida má dúró ìbú tí wọ́n sọ sí ni lórí ipò ọba ẹ wo ọ̀nà tó gbàrà ẹni yẹn padà ẹni tí ò tó ó dúró níwájú ẹ̀ ó dẹ̀ kọ pépà ó dẹ̀ fi ránṣẹ́ sí pé àtẹ́bíkúrú ìdílé ìbá sókàjì lè dùn sáàtìn tá a bá wà ní pé bóò ni ò sí ní rí ìmáàmù yọ àmọ́ tá a bá nílùú ọkọ̀ janta pípé àdáni ìyẹn ló jẹ́ ká bìlì pé ká retreat ká lọ túnra mú ká wá lọ́dọ̀ ẹni kábíyèsí wí yẹn kóun tàn wọ́n wá bá a lo influence ẹ̀ àmọ́ bí ọ̀rọ̀ dé yìí ìtìhádì ti ń sún ẹ̀yìn díẹ̀díẹ̀ báyìí ìtìhádì ti ń sún because ọ̀rọ̀ yóò padà di tiwa tá a bá wà careful àwọn kan dẹ̀ ti wà tí wọ́n ti gbọ́ tí wọ́n ń retí pé tọ́rọ̀ yìí bá lọ yíwọ́ àwọn yẹn gangan ládìrú páwọn ní ẹ̀dàrú tó bá wá rí bẹ́ẹ̀ yẹn ọlọ́run ọba yín tó nílùú Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ pé a continue èèyàn méjì ló lè pè wá nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá pè wá a continue tí wọ́n bá pè wá bọ́lọ̀ ń bá yanjú ẹ̀ a wà kí ìmáàmù kú oríire tó bá jẹ́ àríwọ̀n bọ́lọ̀ ń bá sì tún yanjú ẹ̀ gbogbo bí ọlọ́run bá gbé sí mùsùlùmí náà kírísítẹ́nì ò lè bọ́ bẹ̀ láyé mùsùlùmí náà ní ọ̀bọ̀ bẹ̀ nítorí náà ọmọ akéwùgbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe ká. nínú àwọn tá a lọ bá tí ẹ jẹ́ èèyàn pàtàkì láyé ó dàbí ẹni pé tí wọ́n sọ ló ṣẹ wọ́n ní jọ́ táwọn èèyàn wá bẹ àwọn lórí ọ̀rọ̀ ìmáàmù ní táwọn sọ fún wọn ni pé mo gbọ́ ń tẹ́ ẹ wí o bẹ̀tí yóò ṣe tiyín fún yín. wọ́n ní ká lọ béèrè orúkọ wọ́n dẹ̀ ka àwọn orúkọ yẹn fún wa pé ká lọ béèrè pé ta ni wọn ò ṣe tiẹ̀ fún o ó dàbí ẹni páwọn náà ti gbà tiwa báyìí àwọn ò ní bínú àní jà àdúrà náà látúnṣe fún Imam Tọ́lá pé ọlọ́run ò ní jẹ́ kan yọ ẹ́ ọlọ́run ó ṣe ní sábàbí oríire tó fi rọ́nà lọ́nà ayé àmọ́ gbogbo bí ọ̀rọ̀ bá já sí a lè torí ẹ̀ ká dọ̀tá mùsùlùmí Ògbómọ̀ṣọ́ láéláéláéláé a lè dọ̀tá mùsùlùmí Ògbómọ̀ṣọ́
ìkan náà ni gbogbo wa ọmọ ìyá ni wa.